nínú àkọsílẹ̀ nínú Genesis orí kejìlélógún kọba ó látẹsẹ̀ òkínní wàá rí pé Ọlọ́run ké sí Ábúráhámù wíkè dìde wí ọmọ rẹ̀ kan ṣoṣo kó bí ni òun fẹ́ ká ya mú rúbọ sí òun Ọlọ́run Olódùmarè ẹ̀kọ́ la fẹ́ kọ́ lọ́ra òmọ́kànsìn kí Ábúráhámù kó mú sójú ṣe nínú nǹkan ṣẹlẹ̀ ṣe pé Ọlọ́run ní ìfẹ́ láti pa ọmọ rẹ̀ ṣe pé Ọlọ́run ń ṣe mùjẹ̀mùjẹ̀ ṣùgbọ́n Ọlọ́run fẹ́ mọ kọ́ ọkàn Ábúráhámù ti jinlẹ̀ tó oríṣiríṣi ìdánwò náà lásòjò ọ̀rẹ́ lónìí o ká mọ̀ pé lìdánwò bóyá ká pé ní òyìnbí o Ọlọ́run fẹ́ yiri rẹ o ibi kò dé dúró ibi kọ̀ọ̀kan rẹ̀ rọ̀ mọ́ gẹ̀rẹ̀ rẹ̀ dé sọ Ọlọ́run ni kọ̀ rọ̀ mọ́ tó Ọlọ́run á fẹ́ mọ́ ọ̀nà wo láàmú mọ́ lépa òdánwò àti lépa òyìnbí o òun náà mi pé Ábúráhámù ní afúnni olùfọkànsìn ṣé ìwọ náà ṣe bá lónìí ṣé òrẹ kọ mí kọ lọ́run àsìkò rẹ kọ mí kọ lọ́run ọmọ rẹ kọ mí kọ lọ́run àbúlé rẹ kọ mí kọ lọ́run ṣé látinú ọkàn rẹ létí àní Ọlọ́run wí Ábúráhámù ṣé mú ọmọ rẹ kan ṣoṣo ọmọ kan ṣoṣo kó gírò kó bí ni èyí kò dáa jù ike mú kó òun Ọlọ́run èyí kan fẹ́ràn ṣe yí àṣàkù kẹ́ ẹ fẹ́ràn Ábúráhámù ó mú ọmọ nì sílẹ̀ láti inú ọkàn rẹ̀ níwọ̀n gbà kó jẹ́ pé òun fúnra rẹ̀ gan fúnra rẹ̀ ọmọ wí kóun tí ìrọ́mọ nì ojú òun rí mélòó kan kọ́ bá dẹ̀ ìyàwó náà ìyẹn àpẹẹrẹ bíi Jónátánì kọ́ káṣọ rẹ̀ kété òun kò yẹ kẹ́ jẹ́ ọlá rẹ̀ kò yẹ kẹ́ jẹ́ àtẹ̀gùn ká mú jọba dípò àbá rẹ̀ ó kòkò Dáfídì kò jẹ́ pé àbá rẹ̀ gan fẹ́ pa mọ́ọ̀rìn padà sínú ubi àbí sínú ìtura rẹ nínú gbàmúrìn Ọlọ́run á retí wí kọ́yọ̀ àtẹ̀síwájú kọ́ la forítì kọ́ yọ̀ǹda wọn kọ́ dáa jùlọ rẹ kó mú kó òun Ọlọ́run Olódùmarè pàápàá lùgbà kọ̀ọ̀yàn bá múra rẹ̀ gan fúnra rẹ̀ kọ́ mọ̀ọ́mọ̀ múra rẹ̀ bóyá wọ́n kẹ́kọ̀ọ́ wò gboyè wọ́n ló ṣẹ́ olóríṣiríṣi ṣùgbọ́n Ọlọ́run pàpà síbẹ̀síbẹ̀ sì yá ké sí ọ wí kọ́ gbọ́n wọn nìrè kó múra rẹ̀ gan kò mí bí irú èyí kò á rí nínú iṣẹ́ àpọ́stélì orí 20 ẹsẹ̀ 16 olùmúrìn àgbọn nǹkan ẹ̀kẹ́ jẹ́ ògbáyé gbádùn rẹ̀ àgbọn rẹ̀ ibi kan tí a mọ̀ wí ọkàn ọ́nì ní wí ọtẹ́ wí ọkàn ọ́nì ní wí ọyọ̀ gẹ̀ẹ́rẹ̀ wí ọyọ̀ǹda kọ Ọlọ́run torí pé wí àjú kankan nínú ayé àjẹjẹlé ogun pé wo Ẹ́sítérì bá a ní inú àgbàlá ààfin ọba léyà gẹ́gẹ́ bí olórí ẹ̀sùn ìyàkọ́jẹ́ ẹ̀sọ́ nídèrú ibà ṣùgbọ́n ọmọ ìyá gbà wíkú múra ń jì kó èèyàn ọ̀nìyàn Ọlọ́run oníṣe yà gbàwẹ̀ kàn gbàwẹ̀ ọjọ́ mẹ́ta kó náà gbàwẹ̀ ọjọ́ mẹ́ta àti èèyàn ọmọ ọ̀dọ́ tẹ̀hún wọn à rí yí ọ̀nà ìyẹ̀wò ọba lòdì sí nǹkan yẹ kó o ṣe wọn à rí gbọ́ ọ̀rọ̀ kó wí lébẹ̀ kó ṣàfihàn wí ọ̀ní olùfọkànsìn ni afúnni ni ó ti mẹ́mí ọ̀rá rẹ̀ lélẹ̀ ikú bá rí ṣègbé òun yóò ṣègbé irú àpẹẹrẹ wúbà ni ó fi hàn wí èèyàn ọ̀nìyàn ló gbà mọ́rìn wọn yóò díjú sí ayé líbi. àpẹẹrẹ yìí kò èrè yóò jù ó ní àpẹẹrẹ Jésù Kristi Olúwa kọ́ bá ọnú Kọ́ríńtì kejì orí 8 ẹsẹ̀ 9 níbẹ̀ ikú àpẹẹrẹ Jésù Kristi Olúwa gan kó tilẹ̀ jẹ́ pé ọlọ́rọ̀ lè tẹ àbá rẹ̀ lọ́rùn ọmọ rẹ̀ ra rẹ̀ sílẹ̀ láti dòtòṣì kẹba yóò gba èèyàn ọmọ ènìyàn là kí Jésù bá mẹ́mí rẹ̀ lélẹ̀ kó kú torí tẹ̀rẹ̀ ó yẹ kí àánú ọ lè gbàgbọ́ káyọ̀ mẹ́mí ra ká mú lélẹ̀ torí gbàlà èèyàn ọmọ lòun lè ṣe ká kú kù hàn o ṣùgbọ́n oríṣiríṣi ńlá yóò ṣe ayọ̀ mìíràn ránṣẹ́ ayọ̀ gbàdúrà ayọ̀ lọ gẹ́gẹ́ bí ajíhìnrere nílẹ̀ òkèèrè ayọ̀ mórí lajú ká lọ sí abúlé kí èèyàn ènìyàn kàn bá yóò gbọ́ nípa èrè ìjọba Ọlọ́run ṣé olùfọkànsìn lọ́ọ̀yà àbí onígbàgbọ́ ìgbẹ̀fẹ́ gbàgbọ́ dáa ṣùgbọ́n èyí kò léèrè òun lèyí kan nìyẹn ṣe kò mọ́kàn sìn kò dẹ̀ jọ ọ́ra rẹ̀ kò mọ́ra rẹ̀ jìkò Ọlọ́run Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbà lálẹ́ yìí kò jẹ́ pé ó gbọ́dọ̀ ṣuṣẹ́ kí èèyàn olùmúrin náà kàn bá yóò rú gbàlà ire o.